Africa Content TV. Aṣọ́de tábìlì tí gbogbo èèyàn wà sí MC Kòrókòró. Olóògbé máa ń ṣe ETS lórí ẹgbẹ́ tábìlì aṣáájú MC Kòrókòró. Love and prosperity. Ìgbádùn ọdún kan àdàdún. Ọdún kankan, ìgbádùn ìṣẹ́jú kan mi. Báyìí ni ìyáṣọ́lẹ̀ o, ẹ ti kọ̀yọ̀kọ̀yọ̀ o. Olóṣè Bẹ́sì, àádọ́ta ọdún, ìjẹ́. Golden Jubilee Bible. Every rapper blushing give out. Look at God away on Jaco. Look at him as you are. Rí àdáwà ò sẹ́gun ìbọn. Àwa yìí kí ló kàn ra o? Àwa yìí kí ló kàn ra wa? Rí àdáwà. Mo ti gbẹ́fẹ́ sọ fún wa, wọ́n ti ké tí wa lọ. Rí àdáwà o. Ọlọ́pẹ̀lá ọ̀páàpá, ìṣòwò ló bá rí ìgbẹ́jẹ́ wá ṣe o. Orí ọkọ̀ ayé tó dé, ilé máa bá rí àtàrà o. Aláṣẹ rí entertainment, Lagos Banka, Mọ̀sí Yorùbá o. Ìyá entertainment, ó dé ní ẹ̀kọ́ sọ ní Mòròjí wá, tí wọ́n bá ṣe tó kéjì. Gbogbo ìfẹ́ ti tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ bá ti gbélé ní àlọ́wọ́ òjìwá ẹgbà kó tí wọ́n successful. Gbogbo òjìwá tó wọ́n bọ́ ṣe pákéjì fẹ́ẹ̀tì. Gbogbo ìfẹ́ ti tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ bá ti gbélé ní àlọ́wọ́ òjìwá ẹgbà kó tí wọ́n successful. Àwa ò ní kórúkọ ọ̀yàn sẹ́nu bí oṣù mẹ́fà. Aláyọ̀ máa mọ̀ ẹ́. Tá a bá ti ń pariwo orúkọ ẹ bá ṣe tí wọn bá ti mọ ẹ ń kóró kúlẹ̀ lábàgàmì àlàbí ò lọ sílé yìí lọ́bọ̀ ṣẹ́wẹ̀ lábàgàmà àsìkò padà wá. Ọlọ́run ló ní orí bá òṣèré àìta àtẹ̀mẹ́tì ọ̀gá aṣẹ́gun orúkọ ọ̀hún tán ọ̀gá tó wá ọ̀gá tó tó bá. Ọ̀túnra Globus lẹ́fì òṣèré. Kọ́yọ́kọ́yọ́. Òkú oríire Jímọ̀ Lábàsọ́wá. Ṣé o máa tó jẹ́ kí ẹ kú oríire lẹ́kì Jímọ̀ Lábàsọ́wá dà? Ìwọ kọ́ ló máa kọ́ ṣe 50. Ìwọ kọ́ lẹ́ni àkọ́kọ́. Tí a bá àádọ́ta ọdún Jímọ̀ àwa náà ti ṣe bẹ́ẹ̀ rí lẹ́yìn bí ọdún méje sẹ́yìn tó bá rí nínú mẹ́fà yìí àgbẹ̀bí ti sẹ́mù kúlẹ̀ lábàgàmì àlàbírin náà ìwọ kan ló máa kọ́kọ́ ṣe fẹ́ǹsì. Àwọn ohun tí wọ́n fi kí ẹ̀kú oríire ni pé nígbà tèmi ṣe 50 ti tèmi. 10 degree àwọn èèyàn rẹpẹtẹ mo kọ́kọ́ ṣe pre-birthday mo sì yẹn lọ́dọ̀ ọ̀ṣun náà kan lọ fídíò yẹn láìfún yẹn làbákàbà sí gbogbo ayé ló pọ̀ tí mo ṣe yẹn lọ́dọ̀ ọ̀ṣun náà ọ̀gá ó kàn ọ̀gá lọ́mọ ọ̀ṣun náà. Ó ṣe òun àríire bá kọ̀
èèyàn bàbá alágùdà àríyé máa kọ̀. èèyàn alábí akẹ́bà jẹ́ ọ̀kárí ìṣínà. ẹ̀tọ́jú alájà akẹ́bí special mi akólódé o. welcome back from March. òṣèré akẹ́bí special. ìtàn ṣe nígbà ẹ̀ gbogbo ayé ló gbọ́ gbogbo ayé ló mọ̀. àbá àgbàlá lọ́jọ́ December 12 kì í bọ́ ẹ̀ o ní 10 degree o 2017. ó lè kárí ọ̀nà ọ̀rẹ́bù Lagos State House of Assembly tó ń bẹ níbẹ̀ ẹ̀rọ jọ yẹn. ó lè sọ àwọn èèyàn lálálálá tí wọ́n bẹ̀rẹ̀ níbẹ̀ ẹ̀rọ jọ yẹn bá sọ. àwọn eléré tó ń sọ nípòrò làbágàbà sínú fara wọn lẹ̀ pé ọmọ tó dáa ní mí àwọn ṣeré fún mi. bàbá kẹsẹ̀ ọ̀gá mi my mentor kí wọ́n á ní ultimate ojúṣe àgbọ́lá wọ́n lè bá a sọ lórí àlàbẹ́ náà kọ́ni. mo jẹ́ sọ pé ìwọ kọ́ ìwọ àkọ́ ọkọ̀ sí 50 àlàbẹ́ bá a sọ ìgbà wá sí inú ayé. ohun tí mo ní kí ẹ kú oríire ni pé àwọn èèyàn jangan-jangan táwa náà rí làwọn àgàbà sí lọ́jọ́ ẹjú wa. mo ti rójú ẹni kankan wọn níbi làbàgàbà sí mo ti rí wọn kalẹ̀ wọn ní kí n dédé lọ sí pátí. olójú pátí tó ti lè rí wọn làbàgàbà sí ara. ẹgàgà ọ̀kan lọ́wọ́ lẹ́yìn oṣù yìí yóò kan mo tó tó mẹ́ta làbàgà tí mo ti rí sójú tó ti wá pátí ní kẹ́yìn. àjíwá ṣe pé kò fẹ́ wá ayé ni ó ṣe ọ́ iṣẹ́ ti pọ̀ lọ́wọ́ aláyé ibi ọ̀hún ibẹ̀ eléyìí wọ́n á fa wọ́n á mú wọ́n á wọ́ aláyé ẹ bá dá sí i à ń pè gbogbo bí ní òjì ọ̀rọ̀ ayé wọ́n ṣe òun ṣe òun ṣe náà. mo understand aláṣọ yìí mú sísá kó lè ra ọ̀bá kan tó fi wọ́n bá tí ẹ lẹ́yìn ọkọ̀ oríire kọ̀yọ̀kọ̀yọ̀. àwọn bíi bí gàbù ọjọ́ ọ̀nàrẹ́bù níná lówó ọgọ́rẹ́ nínú ọ̀nà kéèké ọmọ tó bá sáré owó ìrìnà owó. kì í dédé lọ sí bàtì ṣé ìta ti lọ sí London ṣé ìta ti lọ sí Amẹ́ríkà tó jẹ́ kó tó lajú kó tó ní ju òun làbákàbá àti ẹ̀ tó ti bá ní Gambia àyíwádà ọ̀nàrẹ́bù nínú ọmọ tó bá sá lẹ́bi ó ti kọ́kọ́ lọ sọ́dọ̀ ọ̀nàrẹ́bù iye ọba sá ibẹ̀ ló gbàgbé bí ojú wa pé òun gbọ́dọ̀ ọ̀nà kọ̀yọ̀kọ̀yọ̀ kóhun tí wọ́n ti bá sùn máa ọmọ lára o ó kárẹ̀ ládàpọ̀ nínú alábíọ́lá àbáká ọ̀jú nínú. ẹ̀jìnà tó ládàpọ̀ ìdálọ́wọ́ mi ládàpọ̀ rẹ̀ ọmọ Yéésù kò yàtọ̀ bọ́. alájọ bíi káàbọ̀ èèyàn bá wá sí ọwọ́ ìsàlẹ̀ ọ̀dọ́ tèmi. òṣèré náà lóhùn mi wà lábẹ́ o. òṣèré náà iná lóhùn ìdá lọ́kàn ọ̀lọ́. láìsí aládàpọ̀ ó kárí ìṣòro. akọ̀níwájú adájọ́ yan Alábíọ́lá Àbákà ó kárí ọ̀nà ọ̀rẹ́bó òṣèré ìlọ́lá gbégbé. ó tún rí láti alájẹ máa rọ́ọ̀kì. ìjọ wo mo ti rí káyì alájẹ màrọ́kọ tẹ́ ìyá mi ṣe wọ́n ẹ bá lọ sórí Ẹ̀gbá ìyá náà ó jẹ́ láti ìyá náà o mo tún rí ẹ̀rọ láti ibùdó tí wọ́n lé ọlọ́pẹ́ akẹ́bàjẹ́ òwe ṣeun ẹ wá bá akọ́kọ̀ọ́kọ́ ìbàdàn
dúpẹ́. Micro Petrol, PFC, Worldwide. Ó ṣe òkú sí ìbá omi ọ̀la ní Ọlámilẹ́kan, àìsáìtì, Ajíwáyá. Lábílá Àbákan, Alájà British West, Orí Adébà, Ajíwọ̀lá, Ọ̀ṣun.